A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti gbóríyìn fún àgbà amòfin ààrẹ Afẹ́ Babalọ́lá lórí bí ó ti pinnu àti jọ̀wọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí ó pè tako agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ní Afẹ́nifẹ́re àti Obi ti kan sáárá sí Babalọ́lá lánàá ọjọ́ Ajé. Síwájú àkókò yìí ni Babalọ́lá àti Fárótìmí ti wà lẹ́nu ìjà òfin lẹ́yìn tí Babalọ́lá ṣe ẹ̀sùn wípé Fárótìmí ba òun lórúkọ jẹ́ nínú ìwé rẹ̀ tuntun tí ó pe àkọlé rẹ̀ ní Nigeria and its Criminal Justice System. Lẹ́yìn ẹ̀sùn ní iléeṣẹ́ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí tí wọ́n sì fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ogúnjọ́ ni Fárótìmí fi wà ní ọgbà ẹ̀wọ̀n kí ó tó gba ìyọ̀ǹda ní ọjọ́ 24 oṣù Kejìlá ọdún 2024. Ṣùgbọ́n òwúrọ̀ àná ni Babalọ́lá kéde wípé òun yóò jọ̀wọ́ ẹ̀sùn tí ó pè tako Fárótìmí lẹ́yìn tí àwọn lọ́balọ́ba tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì darí dá sí i. Lẹ́yìn ìpàdé ọ̀gànjọ́ òru tí ó wáyé ní Harvard ni Babalọ́lá ní òun yóò sọ fún àwọn agbẹjọ́rò rẹ̀ kí wọ́n jọ̀wọ́ ẹ̀sùn. Nígbà tí wọ́n ń fèsì sí ìgbésẹ̀ yìí ni akọ̀wé ẹgbẹ́ Afẹ́nifẹ́re Jàre Àjàyí tí àwọn náà ti pè fún ìyọ̀ǹda Fárótìmí tẹ́lẹ̀ gbóríyìn fún Babalọ́lá fún ìgbésẹ̀ àlàáfíà tí ó gbé. Afẹ́nifẹ́re ní Babalọ́lá jẹ́wọ́ ọmọ Yorùbá gidi àti ọmọlúàbí pẹ̀lú bí ó ṣe gbọ́rọ̀ sí àwọn lọ́balọ́ba lẹ́nu. Bákan náà ni wọ́n gbóríyìn fún Ọba Ògúnwùsì àti àwọn lọ́balọ́ba yòókù fún ìgbésẹ̀ akin tí wọ́n gbé, tí wọ́n sì tún tẹ̀lé òwe Yorùbá tó ní àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun wọ́. Obi tí òun náà ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ ìlàjà ní ọdún tí ó kọjá náà ṣe àpèjúwe ìpàdé àná ní àṣeyọrí. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra ní inú òun dùn wípé ọ̀rọ̀ yìí ti níyanjú. Èyí jẹ́rìí sí agbára ìjíròrò dialogue. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn ajínigbé ṣe jí ìdílé ẹlẹ́ni mẹ́rin kan gbé ní ìlú Chikakore, ìjọba ìbílẹ̀ Bwari. Ọlọ́dẹ kan ní agbègbè tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ tí kò dárúkọ ara rẹ̀ ní ènìyàn mẹ́rin ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí gbé. Ọlọ́dẹ yìí ṣàlàyé wípé ìkọlù yìí wáyé ní òwúrọ̀ kùtùkùtù. Alukoro ọlọ́pàá ìlú Àbújá Josephine Adé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lánàá. Adé sọ nínú àtẹ̀jáde wípé àwọn agbébọn tí wọ́n tó 7 díbọ́n bíi fìjìláńtẹ́ tí wọ́n sì ṣe ìkọlù sí agbègbè lówùúrọ̀ ọjọ́ Ajé jí ènìyàn gbé. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé láàrin aago kan òru ni iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè pàjáwìrì distress call lórí ẹ̀sùn ìjínigbé. Lọ́gán ni àwọn ọlọ́pàá súré dé ibi ìṣẹ̀lẹ̀. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé àwọn ajínigbé 7 tí wọ́n díbọ́n bíi fìjìláńtẹ́ dìhámọ́ra ogun pẹ̀lú àdá àti igi. Wọ́n tan ẹni wọ́n wá jí gbé kí ó ṣí ilẹ̀kùn kí wọ́n tó jí gbé tòun ti ìdílé rẹ̀. Adé tẹ̀síwájú wípé alábàágbélé wọn tí ó gbìyànjú àti gbà wọ́n kalẹ̀ ni wọ́n fi àdá ṣá kí wọ́n tó gbé dìgbàdìgbà re ilé ìwòsàn ìjọba Kubwa fún ìtọ́jú. Ó fi kún un wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí àti wíwá àwọn tí wọ́n jí gbé kí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn tí wọ́n jí ni gbé. Iléeṣẹ́ ọlọ́pàá wá ké sí àwọn olùgbé Chikakore àti gbogbo ará ìlú kí wọ́n ṣe sùúrù, wà lójú lalákàn fi ń ṣọ́rí, kí wọ́n sì ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá bí wọ́n bá kófìrí ohun tí ó lè ran ìwádìí ọlọ́pàá lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aya Ọọ̀ni Ilé-Ifẹ̀ àná Naomi Ṣílẹ̀kùnọlá, alága iléeṣẹ́ asọ̀rọ̀mágbèsì Àgídìgbo FM Oríyọmí Hamzat àti gíwá iléèwé Islamic High School ní Bashorun Abdulwahab Fásásí fi ara hàn lánàá níwájú adájọ́ ilé-ẹjọ́ Magistrate ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìpànìyàn, ẹlẹ́dẹ̀ àpọ̀pọ̀ àti àìbìkítà tí ó yọrí sí ikú ọmọdé 35 tí ó wáyé níbi wọ́n ti tẹ ara wọn mọ́lẹ̀ stampede níbi ayẹyẹ Kérésì ìlú Ìbàdàn ní ọjọ́ 18 oṣù Kejìlá ọdún 2024. Ọgbà ẹ̀wọ̀n ni wọ́n kọ́kọ́ wà kí wọ́n tó gba ìyọ̀ǹda wọn lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ gíga.
Ìgbẹ́jọ́ mìíràn tí ó yẹ kí ó wáyé lánàá ni wọ́n sún sí ọjọ́ 24 oṣù kẹta ọdún 2025. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ ni agbẹjọ́rò Hamzat Dapò Akínrísí ní àwọn wá sí ilé-ẹjọ́ kí wọ́n lè jọ̀wọ́ ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afẹ̀sùnkàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ àná fún ìpínlẹ̀ Èkó àti mínísítà Ọlọ́runníḿbẹ Mamora ti rọ agbẹnusọ tuntun fún ilé-ìgbìmọ̀ Mojísọ́lá Meranda kí ó yẹ̀bá fún èèpo ọ̀gẹ̀dẹ̀ fún gbogbo sáà rẹ̀ ní ilé-ìgbìmọ̀ kí ó bàa lè ṣàṣeyọrí. Mamora, tí ó ti kọ́kọ́ ṣe àpèjúwe rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìyọnípò agbẹnusọ àná Mudashiru Ọbásà ní èyí tí ó tẹ̀lé ìlànà òfin. Èyí ń wáyé bí Meranda ṣe gba ipò rẹ̀ lánàá tí ó fòpin sí rògbòdìyàn adarí ilé-ìgbìmọ̀ lẹ́yìn tí wọ́n yọ ẹsẹ̀ Ọbásà lẹ́kù. Nígbà tí ó padà dé láti Amẹ́ríkà ni ó kéde wípé òun ṣì ni agbẹnusọ ilé-ìgbìmọ̀ nítorí ilé-ìgbìmọ̀ ò tẹ̀lé ìlànà òfin tí wọ́n fi yọ ọ́ nípò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Mamora ti ṣàdúrà àṣeyọrí fún agbẹnusọ tuntun tí ó sì gbà á nímọ̀ràn lórí ohun tí ó yẹ kí ó ṣe àti èyí tí ó gbọ́dọ̀ yẹra fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọ́yẹlé Sowore tí iléeṣẹ́ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú lánàá ọjọ́ Ajé yóò ṣì wà ní àhámọ́ lẹ́yìn tí ó kọ̀ láti yanjú ìgbésẹ̀ ìyọ̀ǹda rẹ̀ lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Sowore ṣe ìkéde sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wípé àwọn ọlọ́pàá kọ̀ láti yọ̀ǹda rẹ̀ nítorí ó kọ̀ láti gba gbogbo gbèdéke tí wọ́n gbé kò ó láyà tí ó ní èyí ṣe lòdì sófin. Ìròyìn jábọ̀ wípé àgọ́ ọlọ́pàá Abattoir ní Gusape, ìlú Àbújá ni wọ́n fi Sowore sí. Ọjọ́ Ajé ni ọlọ́pàá gba ìyọ̀ǹda Sowore, ṣùgbọ́n ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí ní gbèdéke tí wọ́n fún un ní agbára lára rẹ̀ ni kí ó pèsè onípò 17 (Level 17) ní òṣìṣẹ́ ìjọba tí yóò ṣe onídùúró fún un kí ó sì jọ̀wọ́ ìwé ìrìnnà rẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́pàá. Ṣùgbọ́n tí Sowore ní èyí kò bá òfin mu. Fàákájà Sowore àti iléeṣẹ́ ọlọ́pàá jẹyọ látara ọ̀rọ̀ tí Sowore sọ sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n wà ní checkpoint láti máa fi èyí gba owó lọ́wọ́ àwọn awakọ̀ lójú pópó tí èyí sì ń dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ ní ojúnà Airport Road. Sowore bá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ̀nyí wí bí ó ti ní wọ́n ń dá lílọ-bíbọ̀ ọkọ̀ dúró ni wọ́n bá ní kí Sowore páàkì ọkọ̀, ṣùgbọ́n Sowore kọ̀ bí ó ti ní òun fẹ́ bá kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀. Lẹ́yìn èyí ni wọ́n ní kí ó máa lọ. Sowore ṣe àkàálẹ̀ fídíò gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí ó sì gbé sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook àti gbogbo ibi tí ó ní ẹ̀ka sí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.